Awé fún ni ká tó dání àgbà ìjàkadì ni kí ló dé tó fẹ́ ya létí lápá náà ẹ̀mí ló mo fẹ́ sọ fún ẹ pé mi ìfẹ́ rí ọkùnrin kankan pẹ̀lú ẹ mọ́. I don't understand mi gbọ́dọ̀ mi àrùn fọkùnrin no mi understand kò yé mi náà kí ló ń ṣe láti sọ. èèwọ̀ bẹ́ẹ̀ ni kò sí ọkùnrin kankan tó gbọ́dọ̀ jẹ́ ọkọ rẹ lórílẹ̀ ayé yìí nítorí pé májẹ̀mú àti èdìdí ìfẹ́ tí ń bẹ láàrin mi àti ẹ kò gbà wá láyè. Èwo ni kí ló ń sọ gangan ṣé ìwọ ló máa monitor life mi? Are you the one that will tell me how to use my life? Are you the one that will tell me what to do with my life? No. Kí ló ṣẹlẹ̀ gangan? I have my life to live, please. Me understand. Kí ló dé? Mr. Man, how dare you to bang inside my house láti wá máa ara sí ìyàwó mi bẹ́ẹ̀? Kí ni gbogbo nonsense yìí náà dé? Èmi gan kò yé mi, me understand. I don't understand. What's he saying? Kóró gbá lẹ́nu ẹ̀. Bẹ́ẹ̀ ni, kó jẹ́ kó sọ pé ò sọ bẹ́ẹ̀ mọ́. Ọ̀rọ̀ tó sọ yìí, ó ju ẹnu àwọn baba ńlá kú lágbákú bàbá rẹ lọ. Èmi. Bẹ́ẹ̀ ni, ẹni tí ò mọba ló ń fọba ṣeré. Wọ́n jẹ́wọ́ bí mo ṣe jẹ́ hàn lórí. Please, jọ. Oya, nǹkan tó ṣẹlẹ̀ wọn láìpẹ́ ti ready láti I'm ready to marry you like mo ṣe tán yá ṣé ká máa lọ nígbà tó ní olóògbé má fà. Baby, Just to your love, please. I love you, please. má fẹ́, please. Yes, I'm má fẹ́. Ó ní kókó lọ lọ. Ó dà, Fúnkẹ́, bọ́ sẹ́gbẹ̀ kan. Má jẹ́ bọ́ sẹ́gbẹ̀. Ó ní kó bọ́ sẹ́gbẹ̀ tó ní kó. Mami! Kò lè pa mí. No, I'm sure. Ó ní kó bọ́ sẹ́gbẹ̀. Bọ́ sẹ́gbẹ̀. It's going to kill you. No. Kó lè yí. Okay. This is the first person he called me to my Fúnkẹ́, mo fi lé ìpàrokò sí ọ ní o láti fi fọ́ létí kó má tàpá sí òfin mi mọ́. Tara ṣàṣà kó mọ bọ̀ wálé kó wá jí aya lọ́dẹ̀dẹ̀ mi torí pé mi lọ kọ́ ọrùn rẹ èmi alákìjà mo retí rẹ ó dìgbà. Padà bá mi. Ayé mi. Obìnrin bá Olúwa ìwọ rán mi síbi wòlíì mo wá parí àṣẹ sáyé rẹ gbọ́ látẹnu mi lónìí ẹ̀mí kan wà tí wọ́n ń pè ní ọkọ ọ̀run bí obìnrin mi bá lójú àlá kò ní rọ́mọ bí sáyé bí obìnrin mi bá sì rí kò ní rí ọkọ fẹ́ lójú ayé gbọ́ èmi parí àṣẹ bóyá orí rí àbó tiẹ̀ rí ṣùgbọ́n mo parí àṣẹ sí ayé rẹ lórúkọ Jésù ẹ̀mí ọkọ ọ̀run ti ń di ọ lọ́wọ́ tí yóò jẹ́ kó rí ìgbéyàwó ṣe láyé mo parí àṣẹ ikú máa pa lónìí o bẹ́ẹ̀ ni ẹ̀mí burúkú ni ẹ̀mí èṣù sì ni pẹ̀lú mo wá sọ tẹ́lẹ̀ sí ayé rẹ lórúkọ Jésù ọkọ ọ̀run ti ń bá ọ láṣepọ̀ lójú àlá èyí tí yóò jẹ́ kó rọ́mọ bí eléyìí ti ń bá ọ láṣepọ̀ lójú ọ̀run èyí tí yóò jẹ́ kó rọ́kọ fẹ́ lórúkọ Jésù iná máa jọrùn lónìí bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ wàá bọ́ lọ́wọ́ rẹ o ìṣepọ̀ tó wà láàrin wa tiẹ̀ Ọlọ́run máa tú yín ká lórúkọ Jésù májẹ̀mú tọkọ ọ̀run fi di ọ̀pọ̀ tí yóò jẹ́ kó rí ìgbéyàwó ṣe májẹ̀mú yẹn máa bàjẹ́ lónìí wàá bọ́ lọ́wọ́ ẹ̀mí ọkọ ọ̀run o máa gba òmìnira o máa ní ìtúsílẹ̀ ìwọ tó o ti lọ́kọ yẹn o máa rọ́kọ fẹ́ lójú ayé ìwọ tó o sì ti bímọ wàá rọ́mọ bí o ara ò ní ní ọmọ ogun yẹn ṣẹ́wọlẹ̀ látòní lọ èyí tó máa ń rí tó máa ń bá ọ lásìkò yẹn lẹ́yìn àdúrà o ò tún rí mọ́ bẹ́ẹ̀ lolúwa wí ògo ni fọlọ́ lókè ọ̀run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù má ti dákẹ́ àdúrà torí ayé yìí ibùgbé kan ni God bless you. Ayé
Oh, ẹ fura, ẹ fura, oh, ẹ fura, ogun ayé, ẹ fura, oh, ẹ fura, ẹ fura, ogun ayé le, olè òkòkò, ẹ fura, ẹ fura, oh, ẹ fura, ogun ayé, ẹ fura, ẹ fura, ẹ fura, ogun ayé le. Ọmọ adarí ń wo ẹ tẹ́tí.